ẹ̀yin èèyàn olùrànlọ́wọ́ wa dà o bàbá, 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 bàbá wa ràn wá lọ́wọ́. Wùmí olóore mi dà, bàbá jẹ́ kó rí mi nílé lóko ló wà, jẹ́ kí n bá pàdé, kí n wo wájú kí n rólóore. Wùmí kí n wẹ̀yìn wò kí n rólóore o, àtọ̀tún àtòsì jẹ́ kí n bá láàánú pàdé. Wùmí àtọ̀tún àtòsì jẹ́ kí n bá láàánú pàdé. Mi kí gbogbo àgbáyé, mo kí gbogbo ojú tó ń wò mí, ìbà Ọlọ́run, ìbà gbogbo ojú tó ń wò mí, ojú yín ò ní relédè yìí. Ẹbí sì ẹ̀ráyé sàmí, èmi sàmí mi gbé tó àdúrà mi torí pàtàkì lójú o. Ojú tẹ̀ ń wò yẹn ò ń lọ bàrà. Mi wá pe àkọlé òjìji ayé tèmi ní Ìgbòho tó bá lè ṣe, bẹ́ẹ̀ ni tó bá lè ṣe ẹ jẹ́ kó ṣe. Ìdí abájọ ni wípé akìrẹ́ni ṣagbára, akìrẹ́ni ṣagbára o. Àmọ́ mo wá rí fọ́nrán kan lórí ayélujára tí àwọn kan sọ wípé àwọn mùsùlùmí sọ pé àwọn ò rán Ìgbòho ṣẹ́ kó gbà wọn kalẹ̀ o. Imagine that. Ẹ jọ̀ọ́ kí la ti fẹ́ sọ̀rọ̀ àwọn mùsùlùmí wọ̀nyí sí. Meanwhile, ẹ̀yin làwọn èèyàn ń sọ wípé ẹ̀yin ni báńdíìsì. Ẹ̀ẹ́dẹ̀ jáde kẹ́ ẹ jẹ́ kí gbogbo àgbáyé ó mọ̀ wípé ẹ̀yin kọ́ ni báńdíìsì, wọ́n fẹ́ bà yín lórúkọ àtẹ̀sìn jẹ́ ni. Kì í dẹ̀ ṣe gbogbo àwọn mùsùlùmí o, torí mi súnmọ́ mùsùlùmí dáadáa. Mo sọ fún yín, mo ní ìyá mi, mo lẹ́lẹ́hà amúnigun ni. Èmi náà dẹ̀ súnmọ́ àwọn mùsùlùmí lọ́jọ́ tó ti pẹ́. Bàbá wa ìmáàmù àgbàlẹ̀ Ìbàdàn, àgbàtọmọ kékeré, bàbá tèmi ní bẹ́drúùmù wọn, lórí bẹ́ẹ̀dì wọn ni máa ń jókòó sí tí n bá lọ́rọ̀ tí mo fẹ́ bá wọn sọ. Mi ò kí ń jẹun ta ilé bàbá mi, àgbàtọmọ kékeré ìmáàmù ilẹ̀ Ìbàdàn lèmi ti máa ń jẹun, adẹjọ́ máa tọwọ́ bọwọ́ ni. Àwọn ò kí ń ṣerú èèyàn bẹ́ẹ̀ yẹn, ṣe bí mùsùlùmí ni wọ́n. Alhaji Akeugba Gold Iyekanmi ní lọ́yọ̀ọ́ o. Bẹ́ẹ̀ ni mùsùlùmí ni o, kì í ṣerú àwọn mùsùlùmí alákatakítí wọ̀nyẹn o. Bẹ́ẹ̀ ni Alhaja Kafilatu Kaula mùsùlùmí ni o, ọ̀rẹ́ mi ni. Alọ́rẹ̀ wa ètí ẹ̀rí náà ríra rẹ wípé èèyàn pàtàkì náà máa ní ọlọ́mọ lè èèyàn pàtàkì, ọlọ́mọ ní pàtàkì mélòó lára mi, ọlọ́run lè èèyàn pàtàkì o. I Prophet Wùmí Okoromoti talented, Ìyá Bùgá gbogbo wọn lórí afẹ́fẹ́. Ẹjọ́ ta ló sọ pé kò rí bẹ́ẹ̀? Wọ́n sọ bẹ́ẹ̀, olórin nìyà, ọlọ́run lè èèyàn pàtàkì. Bùgá tí mò ń sọ yẹn kì í ṣègbéraga o, akọ́nà máa ń pè ní Bùgá. Bó bá dẹ̀ wù wọ́n náà lè jáde kó pé wọ́n nìna kí gbogbo orí afẹ́fẹ́. Àdọ́ngbèmí àhọ́ bí aṣọ ọ̀gá mi Táíwò Akínsọ́lá ọmọ bàbá wò ní ńlá sàmàjà, á ní àdọ́ngbèmí àhọ́. Àwọn àfáà mi Alhaja Nafisatu Ọlọ́sọ̀, Alhaja Nafisatu Hasan, àwọn ni mo máa ń tẹ̀lé lọ́dọ̀ kábíyèsí ọba Aládọjà nígbà tí wọ́n àti ìjọba ń gbà ẹ́, tí wọ́n fi ní ìṣù tá a máa ń lọ sàṣàlátù nínú ilé bàbá wa Ládọjà lọ́dún yẹn lọ́hùn ní Bódìjà estate. Bẹ́ẹ̀ ni àwọn mùsùlùmí níwọ̀nyẹn o, àwọn yẹn kó èèyàn mọ́ra o. Professor Wálé Abbas, Professor Ọlọ́ṣọ̀ Kéèké Ọlọ́ṣọ̀, àwọn mùsùlùmí tẹ̀mí dámọ̀ nìyẹn, àwọn èèyàn gidi ni wọ́n o. Bàbá wa Àjàní Muyideen Bello ńgbà tán wà láyé, èèyàn gidi ni wọ́n. Àwọn gan ò lè fara mọ́ kí bádìsì ó máa da gbogbo Nàìjíríà láàmú báyìí. Ṣárí nígbà kékeré wa, ṣé mọ̀ pé mo nídìílé mùsùlùmí ni mo ti wá,
èmi ti láìkì kìrìsìtẹ́nì látàárọ̀ ọjọ́ mi wá ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀rẹ́ mi kìrìsìtẹ́nì ni wọ́n a máa lọ ilé wọn lọ bá wọn sọdún tó bá tún dìgbà iléyá tàbí tunu àwẹ̀ àwọn kìrìsìtẹ́nì wọ́n tún wọ́dọ̀ wa ìsìn náà lẹ́yà gbogbo ẹ̀ lẹ́sọ wípé yẹn ńgbà náà kọ́ oúnjẹ mùsùlùmí ẹ má jẹ ẹlẹ́bọ ni wọ́n oúnjẹ kìrìsìtẹ́nì ẹ má jẹ ẹlẹ́bọ ni wọ́n gbogbo eléyìí ni mo rò papọ̀ nígbà tí mo gbé rẹ́kọ̀dù mi jáde ìfẹ́ kan tó sọnù tí mo fẹ́ ká jọ wá o ìfẹ́ wo ló sọnù tí o fẹ́ ká jọ wá ìfẹ́ ẹlẹ́sìn mẹ́sìn àti ìfẹ́ ẹlẹ́yàmẹ̀yà nílùú Nàìjíríà ìyá tó bí bùbá ló bá wọ tẹ́lẹ̀ ló bí lábàǹkádà èdè ní kò yẹra wọn àtọ́nígbàgbọ́ tẹ̀lẹ́sìn mùsùlùmí Ábúráhámù ní bàbá ìgbàgbọ́ àtọ́nígbàgbọ́ tẹ̀lẹ́sìn mùsùlùmí Ábúráhámù ní bàbá ìgbàgbọ́ Ànábì Músà ní Mósè òjíṣẹ́ Ọlọ́run ni ẹ jẹ́ ká fìfẹ́ lò káyé ó lè rojú àpẹẹrẹ ìfẹ́ lèyí jẹ́ o àpẹẹrẹ ìfẹ́ lèyí jẹ́ o kò sẹ́lẹ́sìn mẹ́sìn nílùú Jerusalem kò sẹ́lẹ́yàmẹ̀yà nílùú Mẹ́kà Ọlọ́run tó dá wa pọ̀ ó mọ ohun tó ń ṣe kó tó dá wa sáyé kí wọ́n gbé èké mi gbé o gẹ́gẹ́ 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 àtìyá orílẹ̀-èdè kò gbọ́dọ̀ bọ̀ o àsíá orílẹ̀-èdè kò gbọ́dọ̀ bọ̀ o Yorùbá Haúsá àti Ìgbò ẹ mọ̀ ṣe jẹ́ kó jábọ́. bẹ́ẹ̀ ni nígbà tí mo gbórí mi yẹn jáde ó wà ní lórí YouTube channel Wùmí Ọ̀kọ̀rọ̀ TV mo pe àkọlé rẹ̀ ní orin mùsùlùmí music ṣebí Christian ni mí ṣebí torí kó má bàa sí gbogbo orú eléyìí kífẹ́ lè wà òun náà ni mo ṣe ń gbìyànjú torí pé iṣẹ́ tá a gọ́lọ́ fi rán mi ni ẹ̀yin náà ti máa mọ̀ pé iṣẹ́ tọ́lọ́ fi rán mi ni practical lélẹ́yìí kò sí pasiambe ló sọ mí dàsíá orílẹ̀-èdè Ìgbòho tá a wá ń sọ̀rọ̀ báyìí ẹ jẹ́ ń fún yín ní àṣírí kan Fúlàní kan ó ń sọ wípé nínú gbogbo àgbáyé wọ́n ní Ìgbòho nìkan làwọn bẹ̀rù jù rábì àyà mi jẹ́ ńgbà tí mo gbọ́rọ̀ yẹn wọ́n ní kódà àwọn ò bẹ̀rù ìjọba wọ́n ní kí ni àwọn ò bẹ̀rù kankan nínú gbogbo Yorùbá wọ́n ní Ìgbòho nìkan wọ́n ní kì í ṣe báyìí ẹ̀yin ọlọ́gbọ́n ni mò ń bá sọ̀rọ̀ tẹ́ ń wò mí téèyàn bá mọ ọ̀rọ̀ gbọ́ ẹ wo ìtumọ̀ táwọn Fúlàní sọ yẹn tí Fúlàní fi sọ wípé Ìgbòho nìkan ni kì í ṣe báyìí ẹ wo àwọn ṣóò mi kan tí mo ti ṣe lọ tí mo ní Yorùbá ló dalẹ̀ nígbà tí Yorùbá tó lọ bá àwọn oníṣẹ́ tí ọba kábíyèsí tó fún nílẹ̀ wípé kán máa kó sàkọ́lẹ̀ wá fáwọn Yorùbá náà ló yọ kẹ́lẹ́kẹ́lẹ́ ló lọ sọ fún àwọn oníṣẹ́ pé ẹ̀yin gan ni ẹ̀sìn amọ́gẹ̀dẹ̀ nú ọ̀sọ́ báyìí ṣé wọ́n fẹ́ gbọ́ mí inú rọyìn ni ẹ má kó sàkọ́lẹ̀ kankan wá mọ́ nígbà tó wá di wípé ọdún bẹ̀rẹ̀ sí yípo àwọn oníṣẹ́ ò kó ìsàkọ́lẹ̀ wá mọ́ ṣé ẹ mọ̀ wípé àwọn oníṣẹ́ yẹn wọ́n change ẹ̀ mọ́ ọba lọ́wọ́ ọba wa bínú ó lóun fẹ́ lé gbogbo wọn kúrò nílùú àwọn oníṣẹ́ wa ní kábíyèsí àwa yín la nílùú ẹ mọ̀ pé wàá lálejò mọ́ àwa yín la nílùú ṣé ẹ mọ̀ wípé ìròmí tí ń jó àwọn oníṣẹ́ àwọn àjòjì gòdògbò ṣé ẹ mọ̀ pé ìròmí wọn tó ń jó onílù wọn náà ní Yorùbá tó wà lábẹ́ omi irú ẹ̀ ló ṣẹlẹ̀ sọ́bọ̀ Ògbómọ̀ṣọ́ àná tó fáwọn Fúlàní nílẹ̀ yẹrí ń bẹ tọ́ tó ní táwọn bá ti ṣe tán kábíyèsí ní táwọn bá ti ṣe tán táwọn fẹ́ lólè àwọn àgbàlẹ̀ àwọn padà o nísìnyí báyìí àwọn Fúlàní wọ́n ti gbalẹ̀ yẹn tán yányán wọ́n ti sọ di permanent land àwọn Fúlàní l'Ógbómọ̀ṣọ́ wọ́n wá ń bú Alájọbí bẹ́ẹ̀ ni Yorùbá náà ló sọ fún ẹnìkan lórí rédíò Lágẹ̀lú nágbé yẹn wá ní rédíò Lágẹ̀lú tó ní màálù ló máa jí gbé jẹ́jẹ́ òun pé Yorùbá ló jáun sí pé màálù ò jáwó èèyàn ni ó máa jí gbé
ṣebí 2 million ní màálù ṣó ti rí èèyàn tó bá jí gbé 10 million ní kò kàn mọ́ fóun ní percentage Olódùmarè ẹ̀ẹ́dẹ̀jọ́ ẹ̀yìn ti sú mi ó ti sú mi ẹjọ́ ẹ bá wa bẹ̀ wọ́n ẹ bá wa bẹ̀ àwọn mùsùlùmí ẹ bá wa bẹ̀ wọ́n ẹni akirẹ ní sagbára wọn ló ní ṣẹ̀ṣẹ̀ wọn ní Ìgbòho wọn ló ń ṣe ta ló sọ fún yín pé ó ní ṣẹ̀ṣẹ̀ ní Ìgbòho èèyàn ń jẹ́ Sunday ló ní ṣẹ̀ káàtì ẹ̀ wá sọ pé ó ní ṣẹ̀ṣẹ̀ ní akirẹ ní sagbára ṣe rí ọ̀tọ̀ lẹ̀sìn ọ̀tọ̀ ní kéèyàn dira kéèyàn tójú ọ̀nà dárìn torí gbogbo nǹkan tẹ́ ẹ kó dànù náà nìyẹn gbogbo agbára wọn yẹn làwọn òyìnbó gbà lọ́wọ́ yín àwọn òyìnbó kí lẹ mọ̀ tí wọ́n fi ṣe fóònù ọ̀sán yìí ni wọ́n fi ṣe fóònù gbogbo àwọn agbára tẹ́yìn kó dànù yẹn àwọn òyìnbó wọ́n ti lọ renew ẹ̀ wọ́n ti rebrand ẹ̀ wọ́n ti rebrand ẹ̀ tó jẹ́ wípé àwọn ti fi ń ṣe nǹkan tó dáa bàbá wẹbi nísà òbẹ wọ́n ní òyìnbó kọ́gbọ́n kan wọ́n fi ṣe mọ́tò òyìnbó gbọ́gbọ́n kan wọ́n fi ṣe kẹ̀kẹ́ o lọ́jọ́ wo lẹ́mí abọ́ ẹ̀yin ènìyàn mi nínú rìkísí pẹ̀lú ọ̀dàlẹ̀ tẹ̀m̀bẹ̀lẹ̀kún ìwà ìka ìyẹn ò dára rárá orí á pẹ́ ìkà á pẹ́ ilẹ̀ ni ó mẹni tí ó tẹ̀ ń pẹ́ bàbá mi ẹbí nísà òbẹ ló kọ yẹn agbára tẹ́ ẹ kó dànù làwọn òyìnbó náà lọ sọ di ọ̀sán náà lọ sọ di fóònù ọ̀sán yìí wà nínú tó di fóònù lẹ́ni nígbà tí wọ́n jí owó kan ní ilé epo Bofas ọ̀sán yìí ló kọ̀ǹfàmù ẹni tó mú bẹ́ẹ̀ dẹ̀ ni bẹ́ẹ̀ lórí ọ̀tọ̀ lẹ́sìn ọ̀tọ̀ lẹ́gbẹ̀rẹ̀ bẹ́ẹ̀ bá di chọ́ọ̀tì míì náà wà wọ́n ní ẹ mọ́ lóògùn àwọn wọ̀nyẹn rẹ́dẹ̀dẹ̀ pa fún yín o tán bá bú oṣó tán bú àjẹ́ tán halẹ̀ tán ṣe prapapa wọ́n mọ̀ mọ́ ṣe ń lọ dí rẹ̀ bẹ́ẹ̀ o bó sàfà náà ni tó ń ṣe wáàsí tó ń fọn fùrọ̀yà láyà àwọn àjà àwọn àjẹ́ tí ń fọn fùrọ̀yà láyà wọn irọ́ ni wọ́n ń pa o wọ́n mọ bí ó ṣe máa lọ dí rẹ̀ bẹ́ẹ̀ wọ́n ní ẹ dákun ẹ̀yin ìyá ẹgbà wọn ẹ ṣàánú àwọn yeye ọmọ ní gbọmọ ìrùkẹ̀rẹ̀ ní gbọmọ Ọ̀rúnmìlà àwọn ń ṣe léyìí káwọn àjọ àwọn kí wọ́n fi lè mọ̀ pé àwọn lágbára ni ẹ jẹ́ jára yín ẹ dìrà ẹlẹ́sẹ̀ má jẹ́ kẹ́sìn ọ̀sọ́ yín dẹrú ẹrú àwọn Fúlàní o àwọn Fúlàní gan bẹ́ẹ̀ ṣe ń wò wọ́n yẹn wọn ò dẹrù o àwọn gan ní bástádì ògùn lọ́wọ́ gbẹ̀lẹ̀ yín sọ wípé ṣọ́ọ̀ṣì bí ṣọ́ọ̀ṣì ṣe ń pọ̀ tó náà ṣe nǹkan yàtọ̀ ni bí mọ́sálásí yín ṣe ń pọ̀ tó náà ṣe gbogbo ẹni dọ́mù kẹ̀sí ni kí ló ń ṣe yín ibi mi wá ń lọ lélẹ́yìn orin Alábí tèmi gangan Jíbọ́lá Paso Wonder ọkọ mi olórí mi alẹ́ everybody ìjọba a ní èmi ò kí ń dábàá àṣẹ sáàmù máa ń pa mi ò kí ń dábàá àṣẹ sáàmù máa ń pa mo pàṣẹ fún ìyàwó mi kó má lọ síbikíbi kí a ó ti gbọ́ mi ṣe yí ẹ̀dà ṣe yí ẹ̀rẹ̀ ṣe yí ẹ̀dà ṣe yí ẹ̀rẹ̀ ṣe yí ẹ̀dà ṣe yí ẹ̀rẹ̀ àṣẹ lọ́bí níjọba máa ń pa bẹ́ẹ̀ ni ìjọba ló láṣẹ ẹ̀yin lẹ́ni ìpínlẹ̀ Ọ̀yọ́ o kò gbọ́dọ̀ bàjẹ́ lórí yín kò gbọ́dọ̀ dàrú lórí yín torí ìtẹ̀lé everybody ń kọ́ o ẹ má dábàá ẹ pàṣẹ ní ẹ má wo àwọn mùsùlùmí wọ̀nyẹn o ẹni tó ẹ bá rí àti Ìgbòho Òòṣà ni o àtàwọn bàbá wa Kẹ́hìndé Ẹ̀gẹ́ ni o àwọn tó tún já lágbára àwọn Oòduà tọkàntọkàn ẹ pè wọ́n jọ ẹ ṣàánú wa kán lọ gbà wá kalẹ̀ ọgbọ́n ẹnu gan ó tún lè gbà wá kalẹ̀ Yorùbá lágbára ni Yorùbá ẹjọ́ ẹ ṣàánú wa àṣẹ níjọba máa ń pa oh my God mi ò kí ń dábàá àṣẹ sáàmù máa ń pa mo pàṣẹ fún ìyàwó mi kó má lọ síbikíbi kí a ó ti gbọ́ mi kárùwọ̀ ráyè lọ́dọ̀ mi kárùwọ̀ làwọn mùsùlùmí wọ̀nyẹn o ṣe yí ẹ̀dà àṣẹ la fẹ́ kẹ́ ẹ pa confam ẹ bá mi share rẹ̀ kó dé gbogbo ibi tó bá yẹ kó dé bẹ́ẹ̀ ni lágbára Ọlọ́run á tú wa sílẹ̀ nínú ìgbèkùn tá a wà yìí nílẹ̀ Yorùbá ẹ má jẹ́ káwọn Fúlàní kan kó wa ló sóko ẹrú o
ó tó gẹ́ o oh my God Wùmí Òkọ̀rọ̀ mo máa bọ́ lóko ẹrú Wùmí o mo máa bọ́ lóko ẹrú èmi ò bọ́ lóko ẹrú ẹ̀yin ńkọ́ ẹ bá mi share ẹ bá mi subscribe síbẹ̀ ẹ bá mi download ẹ̀ torí Ọlọ́run ká bàjẹ́ fèmí àtẹ̀yìn WhatsApp number mi 08141214070 ànípàdé ayọ̀.